ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo bá a sì ṣe ń pariwo tá a sì ń sọ̀rọ̀ yìí àwọn agbébọn kan wà tó jẹ́ pé wọ́n sì ń dọdẹ ẹ̀mí àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá yìí orí máa kó ọba aládé kan yọ ò ní ìpínlẹ̀ Ondo díẹ̀ ló kù kí wọ́n pa kábíyèsí yìí àbí kí wọ́n jí wọn gbé orí tó máa kó wọn yọ ló kó wọn yọ. ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńlá ayé pátápátá níbi tẹ̀tí náà fàní láti máa wò wá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ bẹ́ẹ̀ sì rí etí tẹ fi ń gbọ́ wá kò ní di. ẹ má gbàgbé pé a ti béèrè fún ìrànlọ́wọ́ láti ní Standard Studio ti tọ̀dọ̀ tiwa kẹsọ̀wọ́ kúdúrú sí wa Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ láṣẹ Elédùmarè. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wà lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ bá wa subscribe sórí ìkànnì yìí ẹ bá wa like ẹ bá wa share ẹ sì fi irun gba yín ṣọwọ́ sábẹ́ comment section. lágbára ṣe Èdùmàrè bẹ́ẹ̀ ṣe ń wò wá ojú yín ò ní fọ́ etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní di. ẹ ní gbọ́ ròyìn ìbànújẹ́ ẹ sì ní gbọ́ ròyìn ẹkún ẹ ní gbọ́ ròyìn òṣè láṣẹ Elédùmarè. ẹ̀yin tẹ́ wà lókè òkun wọn ò ní fòkù yín ránṣẹ́ wá sílé láṣẹ Elédùmarè. àwọn tí a ti wà ńlẹ̀ o wọn ò ní pèèyàn láburú lórí wa. àmì ní kẹ́ ẹ ṣe o kẹ́ ẹ sì gbẹ́tọ̀ àdúrà mi nítorí pé àwọn agbébọn àtàwọn Fúlàní wọn ò dáwọ́ iṣẹ́ dúró nílẹ̀ Yorùbá o wọn ò dáwọ́ iṣẹ́ dúró. àwọn lọ́balọ́ba ni wọ́n tún ń target. It has been their target for several times. lọ́pàá ìmọ̀ye gbà ní target wọn ló sì jẹ́ ọ̀dọ̀ wọn lọ́balọ́ba àti lọ́dọ̀ àwọn aráàlú kí wọ́n dà lúrú kí wọ́n sì jí lọ́balọ́ba ẹgbẹ́ tàbí kí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn. kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ àwọn lọ́balọ́ba wa wọn ò tí ìjókòó ìpàdé àpérànsọ láti mọ ìgbésẹ̀ tó jẹ́ kí wọ́n gbé láti mọ ọ̀nà tó jẹ́ kí wọ́n gbà. ṣe mọ̀ pé ogun tó bá ń janú ìlú tí ò tí ì dé ààfin ó ṣeé ṣe kí ọba kó má mọ ìgbésẹ̀ àti pàṣẹ àti ṣígun fún balógun ṣùgbọ́n bó ogun bá dá ààfin oníkálukú igbé àfẹ́rí oko àwa wọn bẹ̀. ní ìpínlẹ̀ Ondo ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n tayọ pé tó sì yọ tẹ́lùtùmarè tó sì fi àyọ pẹ́lẹ̀ ṣùgbọ́n o ẹgbìnrin ọ̀tẹ̀ nìkan yìí ò bá ti pàkan òun nìkan ro ibi tó padà wá rú sí àbí ibi tó ti máa padà wá rú bọ̀ òun la ò tí ì mọ̀ báyìí o. ṣẹ́rí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n fìdí ẹ̀ múlẹ̀ láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ ìyẹn alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ọ̀hún náà Àyànládé DSP Àyànládé Olúṣọlá nígbà tí wọ́n ṣàlàyé pé àwọn jàǹdùkú agbébọn ni wọ́n ṣàdédé ya bo àwùjọ ìlú kan wà tí wọ́n pè ní Ìgòbà tó wà ní ìjọba ìbílẹ̀ àríwá Àkúrẹ́ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí náà ṣẹlẹ̀ ní ìlú náà. wọ́n ní orí kó ọba Ìgòbà yìí ní kábíyèsí John Adínlẹ́wà wọ́n ní orí kó wọn yọ lọ́wọ́ ikú òjijì eléyìí táwọn jàǹdùkú ọ̀hún náà tí wọ́n bá fi kàn wọ́n. ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún náà DSP Àyànládé nígbà tó ń ṣàlàyé ní àwọn jàǹdùkú agbébọn yìí náà ni wọ́n ṣàdédé ya wo ìlú yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ fún àwọn èèyàn. wọ́n ní onírúurú nǹkan ìjà olóró ni wọ́n gbé wá o. nísìnyí there is something I want us to take note there. nígbà tí wọ́n sọ nǹkan ìjà olóró tí wọ́n gbé wá ìbọn lóríṣiríṣi àdá àké wọ́n tún wá sọ wípé wọ́n wá pẹ̀lú oògùn. eléyìí túmọ̀ sí pé lára àwọn agbébọn yìí Fúlàní ti darapọ̀ mọ́ Yorùbá àwọn Yorùbá ti wọnú Fúlàní ti wọnú Yorùbá wọ́n ti jọ ń ṣiṣẹ́ papọ̀ nísìn. ká má kọ̀ pariwo Fúlàní mọ́ nítorí pé wọ́n ti mọ̀ pé ebi ń pa ilẹ̀ Yorùbá
ẹni tẹ́bí bá dẹ̀ ń pa kò gbọ́ pa bẹ́ẹ̀ ni kò gbọ́ po ohun tó bá ní ó ṣe tí ó fi jẹun ní ó ṣe ọ̀nà má jẹ́ ibi ó pa wá. ṣé rí lásìkò yìí ni wọ́n sọ pé oríṣiríṣi àwọn nǹkan yìí ni wọ́n kó wá ọ̀bẹ ìbọn àwọn ìbọn lóríṣiríṣi ṣé rí nígbà tí wọ́n ṣàlàyé wọ́n ní nígbà tí wọ́n kọ́kọ́ ya wọ inú ìlú yìí wọ́n mórílé ààfin kábíyèsí wọ́n mórílé ààfin yẹn ni mímórílé ààfin kábíyèsí yìí wọ́n gbìyànjú àti ṣekúpa kábíyèsí wọ́n lépa kábíyèsí ni o wọ́n lépa kábíyèsí ni. wọ́n ní kété tí ẹnìkan pé kọmíṣánná ọlọ́pàá yẹn CP Adébọ̀wálé Lawal lórí fóònù wípé àwọn jàǹdùkú agbébọn kan ti ya bo ààfin Ìgbòbà ní ọ̀gá ọlọ́pàá náà pàṣẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ síbẹ̀ ní kíákíá níbi tí wọ́n ti mú àwọn afurasí jàǹdùkú agbébọn wọ́n mú 10 wọ́n mú wọn mọ́lẹ̀ nínú wọn. ṣùgbọ́n kí ni nǹkan tá a lè sọ pé pàtó tí wọ́n fi ya wọnú ìlú wọ́n sì mórílé ààfin ọba. nítorí ẹ̀ la ṣe ń sọ wípé àwọn lọ́balọ́ba wa there is a lot of things tó jẹ́ kí wọ́n gbájúmọ́. There is a lot of things tó jẹ́ kí wọ́n gbájúmọ́. wọ́n máa ń sọ pé àkọ́wọ́ ni ejò ló mú yà á jẹ ọmọ ejò. tí àwọn ọmọ ejò tí wọ́n bá ń bára wọn ṣọ̀rẹ́ tí wọ́n bá ń bára wọn ṣe tí ó bá sì jẹ́ pé gbogbo wọn ni wọ́n jọ ń rìn papọ̀ ṣé ẹ mọ̀ wípé kò jẹ́ni dúró láti kojú wọn nígbà tó bá jẹ́ pé paramọ́lẹ̀ ni o ṣèbé ni o ọká ni o èrè ni o mọ̀nàmọ́ná ni o tí gbogbo wọn parapọ̀ tí wọ́n jọ ń rìn papọ̀ èèyàn kọ́kọ́ gbà láì ṣẹ̀fún àbẹ́dì sáwọn ejò ń lọ patí ni kò sẹ́ni máa dúró sọ pé òun fẹ́ pa wọ́n ó ní Yorùbá fi pòwe yẹn tí ìmọ̀ àwọn lọ́balọ́ba tí wọ́n bá ṣọ̀kan ṣé mọ̀ yí pé okay now ṣé èèyàn kan lè make attempt murder attempt sí governor not to talk murder attempt sí president kò sẹ́ni lè dánrò ẹ̀ wò láṣà láéláyé. There is governor forum kò ní í ṣe pẹ̀lú party tó ti wá. lẹ́yìn yẹn there is political party governors forum àwọn APC wọ́n ní governor forum wọn PDP wọ́n ní governor forum wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. now president ṣé wọ́n pé there is councils of state yes councils of state tí tó wáyé it is combination of all past presidents all past head of state nígbà ayé ológun all past chief justice àwọn yìí ni wọ́n ń ṣàkóso ni wọ́n ń mójútó gbogbo bí nǹkan ṣe ń lọ ipò ìbò lókùn sí nígbà ayé tọ̀dọ̀ tí nígbà tí nǹkan ìṣẹ̀lẹ̀ kí lẹ fi wò ó yẹ ẹja fojú àgbà wò wọ́n jọ ń sara wọn jọ papọ̀ ẹja bí àwọn lọ́balọ́ba wa ṣé wọ́n sara wọn jọ papọ̀ wọn ò sara wọn jọ papọ̀ ọ̀gá ni wọ́n fi ń wọn ara wọn ipò mi ju tọ̀dọ̀ tiẹ̀ lọ òun ni wọ́n fi ń wọn ara wọn. kò sẹ́ni tó fẹ́ wà lọ́ndà ẹnìkan governors forum tí à ń sọ yìí ó ṣàní bí wọ́n ṣe ń pín in political geography area. abẹ́ ẹni tó yóò bá kàn tó fi ṣe chairman wọn ọmọ agbárùkù tí nà ókè kí Èkó àbí Kánò àbáwọn ìlú wo ni wọ́n pawó wọlé jù fún orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sọ pé láéláé àwọn ń
ṣé àwọn wá jẹ́ ẹgbẹ́ Kwara ni àbí àwọn jẹ́ ẹgbẹ́ Sokoto ni, ṣé o mọ iye tí mò ń pa wọlé ni, ṣé o mọ iye àwọn èèyàn tó wà nínú ìlú mi ni. Mi ò lè ẹnìkan ò lè ṣe president mi, mo ju ẹnìkan kò lè ṣe chairman mi, mo jù lọ. Kò ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn náà. Ṣé ẹ mọ ìgbà tí wọ́n ti ń kọ lọ ní ìpínlẹ̀ Ondo yìí náà, ṣé ìgbà kan ni wọ́n pa àwọn ọba méjì àbí mẹ́ta torí kó kan yọ. Nígbà wọ́n ń bọ̀ láti meeting ni o, wọ́n ń bọ̀ láti ìpàdé lọ́balọ́ba. Òun ló sì ń fi ìyà jẹ ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè yìí nílẹ̀ tí ó kọ́kọ́ dádé. Òun nílẹ̀ tó kọ́kọ́ ní aṣáájú. Kódà a ti ní how we rule ourselves. Àwọn òyìnbó tún wá kẹ́kọ̀ọ́ bá a ṣe ń ṣe ìṣàkóso àwọn èèyàn ní ilẹ̀ wa ni, gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́. They study from our way of control. Ṣé democracy máa pè é? Kó tó di pé wọ́n amalgamate wa tó sọ wá di orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kálukú dá dúró tiẹ̀ tó sì ń ṣèṣàkóso tiẹ̀ fúnra rẹ̀ tí ò sí wàhálà ni. Eléyìí tó ṣẹlẹ̀ ní ìsinyìí, kò sí ìgbésẹ̀ kan táwọn lọ́balọ́ba máa gbé o. Kò sí ìgbésẹ̀ kan táwọn lọ́balọ́ba máa gbé. N tá a mọ̀ ní ká gbájúmọ́ àpèrè mi ju àpèrè yẹn lọ. Nínú ìtàn, Odùduwà ló ṣe kinní kan, Ọ̀rúnmìlà ló ṣe kinní kan, Ọ̀rànyàn ló ṣe kinní kan. And we are here. Jàǹdùkú lórí láyà wà àfin ọba. Kódà nígbà tí àwọn òyìnbó gbàjọba kan tí wọ́n kíni jàǹdùkú tó wọnú àfin ọba, ẹ̀rù bà á. Àfin máa la pé àfin ilẹ̀ wa, àfin àwọn ọba wa ó dàbí Aso Rock bí security ṣe tight ń bẹ. Ẹ forget about security nítorí pé wọ́n mọ̀ pé nǹkan ṣẹ̀ṣẹ̀ ó kúnnú ààfin. Béèyàn bá ní nǹkan aburú lọ́kàn tó wọnú ààfin, ó lè má jáde mọ́, ọ̀sìn rí. Àtòkù àtàyè ẹ̀ wọn ò tẹ̀ ní rí, ó lè pòórá. Ṣùgbọ́n àwọn bàbá wa ni. Ṣùgbọ́n àwọn bàbá wo la ní nísìnyí náà? Ẹ má gbàgbé láti bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ilẹ̀ Yorùbá dáa, kò ní bàjẹ́, Àṣẹlédùmarè. Bẹ́ẹ̀ sì rí ìjà rọ̀ wọ̀nyí. Ẹ̀yin náà ẹ ràn wá lọ́wọ́ kí nǹkan kó lè rọrùn. A ti bẹ̀rẹ̀ ìgbìyànjú ẹ̀ o, a ti dáwọ́lé. Kẹ́kọ̀ọ́ kún wa lọ́wọ́, òun náà la béèrè fún. Ẹ ṣeun púpọ̀. Ìyẹn lórí àgbékalẹ̀ new studio tá a gbìyànjú láti ṣètò. Olúṣọlá Olómi Ọgbọ́n ló sọ wípé láyọ̀ la pàdé. Ó dàbọ̀.